Coach, my husband doesn't sleep with me anymore. And because you never buy her, go and buy it. Now because you never buy her, now why you dey beg that man? Go and buy it. Unless you dey find pikin. If you know say you know they find pikin, now just say you just need to free your waist. Go and buy it. You don't see the way they're happy for money. If I do my video for money, I go, they're happy. Go and buy it. Yes, that's it, that's all. You know I like to look out for the girls, the ladies, the women, my sisters. Go and buy it. Now because you never buy them, now why you dey beg that man? Go and buy it. Ẹ̀yin tèmi alẹ́ rẹ̀bẹ̀ ṣàlàfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi one by two ṣe wà lẹ́nìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ lélẹ̀ mo fẹ́ kó wo past videos mi kó lè mọ nǹkan tí mò ń sọ ní àléfà ọ̀rọ̀ lẹ́gbọ̀ yìí mo kí everybody mo kí everyone a kú múra Ramadan ó bá wa láyọ̀ àtàlàfíà the program still continues. Ẹ̀yin tí tèmi ẹ gbọ́ fídíò arábìnrin yẹn ẹ gbọ́ ọ̀rọ̀ ṣókí tó sọ ẹ gbọ́ style kékeré tó lò wọ́n fẹ́ lé ọkùnrin dànù nìyẹn o wọ́n fẹ́ lé ọkùnrin dànù ṣùgbọ́n wọ́n fẹ́ lé ọkùnrin dànù wọ́n sì need satisfaction ló wá advice àwọn tiẹ̀ ó ní kí wọ́n gbàgbé ọkùnrin kí wọ́n lọ mọ́ lo dídò ṣé ìwọ tó ń wo mi ṣó mọ̀ nǹkan tó ń jẹ́ dídò ni wọ́n fi ń replace okó ọkùnrin ní àwọn obìnrin dídò wọ́n fi ń replace okó ọkùnrin kí wá ní ìhà tí èmi kọ sí kí ni personal feelings mi personal experience mi pẹ̀lú àwọn ẹlòmíràn tí mo tún mú wá mo fẹ́ kẹ́ listen sí response méjì yìí response èdè Gẹ̀ẹ́sì mo fẹ́ kẹ́ listen sí ó ṣeé ṣe kí n sọ ìtumọ̀ nǹkan tí wọ́n sọ ní ṣókí ní èdè Yorùbá bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ibi tí mo bá ti rí èdè tó fẹ́ tako òfin wọn bíbá mo lè ti Yorùbá bọ̀ ẹ pardon mi ẹ̀yin tèmi èèyàn kan tórúkọ rẹ̀ ń jẹ́ delete orúkọ rename kọ́ ṣe mọ̀ wọ́n cover ó ní didos always feel bíi pé gbàrúf didos always feel gbàrúf mi fẹ́ sọ gbàrúf yẹn lédè Gẹ̀ẹ́sì the real thing is better but vibrators are pretty amazing it's like a tongue times 1000 ó ní dídò yẹn tí obìnrin yẹn ní káwọn ẹgbẹ́ wọn máa lò instead kí wọ́n lọ wọ́kùnrin san ọkọ gidi ó ní ó dàbí ahọ́n 1000 so ó ń ṣàdá ti sọ nínú èsì ẹ̀ yìí pé even tí wọ́n bá kó ọkùnrin kí wọ́n bá kó àwọn dídò sí 1000 jọ kò lè dàbí ọkùnrin kan so yẹn ó ní ó máa ń fi bí 1000 tọ̀n kò sí satisfaction fún nǹkan tó ń ṣàdá ti sọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì torúkọ rẹ̀ ń jẹ́ plate tí èso orúkọ rẹ̀ gidi ó ní ó lọ straight ní tiẹ̀ ó ní no comparison alẹ́ rẹ bẹ́ẹ̀ tèmi ẹ̀yin tèmi bó ṣe ń lọ nìyẹn ó ní no comparison ó ní a flesh and blood oko attached to someone I care about is a million times better than a fake ṣé ẹ gbọ́ tó sọ ó ní a flesh ó ní ẹ má lọ bẹ̀ ẹ má compare wọn ò ṣe compare èmi kọ́ ni mo sọ eléyìí o èèyàn tó fún wa lédè Gẹ̀ẹ́sì reply ló sọ ó ní ẹ má compare wọn rárá ẹ má kí ló dé ẹ ṣe lè compare ọkùnrin àti machine àti engine àbí toy àbí dídò àbí vibrator whatever tẹ́ pé ó ní nǹkan ẹ̀mí tó ní ẹ̀jẹ̀ nǹkan ọmọkùnrin gbòòlà okó whatever tó bá pé tó attach mọ́ olólùfẹ́ òun I care about ọkùnrin tó ń care about yẹ tọ́lọ́run sì jogún gbòòlà alálùbáríkà fún no matter the size ó bẹ́tà ju mílíọ̀nsì gbogbo rádaràdá engine tẹ́ kó lọ yẹn ó bẹ́tà jùlọ and lórí kọ́mẹ̀tì eléyìí nínú kọ́mẹ̀tì tó ń lọ bí 20 àwọn tó sọ wípé vibrator engine ó dáa ó máa ń fáwọn ní satisfaction àwọn ò fẹ́ wàhálà kò sí kíọ́sì kò sí argument kò sí ìjà kò sí kinní kan wọn ò pọ̀ nínú 20 people a rí bí àwọn 3 tó support irú nǹkan báyìí ṣó yé yín àwọn tó support yẹn tó yé yín àwọn náà mọ̀ pé a lè compare ọkùnrin sí engine tí wọ́n nìyẹn ẹ jẹ́ kí mi wá sọ ti tèmi ẹ̀yin ti tèmi bí second comment yẹn ṣe sọ
báwo la ṣe máa compare olólùfẹ́ mi? Èmi ò sọ ọkùnrin tó dáa o, so yé yín, olólùfẹ́ mi, ọkọ mi, olówó orí mi, adé mi, ẹni bí ọkàn mi, lọ́jọ́ rírí jẹ, lọ́jà àìrí jẹ, tó jẹ́ pé lóru òun náà ni màá rí ké sí, òun náà ni màá rí pé olùdámọ̀ràn mi. Ọlọ́run wá jogún kinní kan fún lábẹ́ tínú mi sì ń dùn sí, tó ń gbé mi débẹ̀, tó jẹ́ like added advantage ni. Gbogbo oore ọ̀fẹ́ tí mo kà mọ́kọ mi yẹn, Ọlọ́run wá bá mi jogún gbòòlà fún, added advantage tí mo fi wá enjoy. Ṣé ìyẹn ni màá wá fi compare engine tó jẹ́ wípé oríṣiríṣi ni wọ́n lòótọ́, àmọ́ target kan ni wọ́n máa ń wà fún. Either ó lè jẹ́ target pé ìwọ tó bá jẹ́ obìnrin tó máa ń dà, ó dẹ̀ wá nífẹ̀ẹ́ sí láti dà, ó lọ wá èyí tó máa mú ẹ dà. A wá pè yẹn ní color red tó máa fún ẹ jojoojúmọ́ nìyẹn, kò sí nǹkan mímọ́, kò ní fọwọ́ kára rẹ, kò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀, kò sí intimacy, kò sí kíní ìfẹ́ràn kankan. Nígbà míì when you are frustrated, in fact tó bá mú ẹ dà tán, tó ti imagine kó tó mú ẹ dà yẹn náà, nígbà míì wàá ti ronú àwọn oríṣiríṣi ọkọ tó ti fẹ́ rí o, nígbà míì èyí tó ń satisfy nígbà yẹn ni wàá mọ̀ ronú láti máa fi lo kíní color engine yìí o, ní engine yìí o, tó bá pé red ló máa fún ẹ. Lẹ́yìn ìgbà tó bá dà tán pẹ̀lú frustration, àwọn míì wọ́n máa ń sọnù, ìjọ́ kejì ni wọ́n máa ń mu, wọ́n fling ẹ ni, ìjọ́ kejì wọ́n tún lọ pick ẹ, wọ́n fọ́ wọn lọ tọ́jú ẹ. Tó bá sì jẹ́ pé ìwọ tó fẹ́ pé o fẹ́ kó deep kó wọnú ẹ dáadáa ni, ká wá pè yẹn ní color green tó máa fẹ́ jojoojúmọ́ nìyẹn, kò sí any other advantage again. Nígbà míì náà tó bá deep sí ẹ lára, tó wọlé sí ẹ lára, tó register pé kí ni ìtumọ̀ eléyìí gan, tó kàn set sí machine tiẹ̀ ló ń dún. Ìmí ń lo electric, ìmí ń lo battery, ó máa dún ní ṣun, ó máa disturb etí. Tí obìnrin yẹn bá tún bínú, ó lè tún fling ẹ, because ó lè compare rẹ̀. Ọkùnrin òun nìkan ó máa fún ẹ ní thousands of advantage ní ìṣẹ́jú ìbálòpọ̀ yẹn. Yes, oríṣiríṣi ẹ lè turn styles, ó lo ọwọ́ ẹ̀, ó lo ẹnu ẹ̀, ó lo mú ẹ̀, ó lo ojú ẹ̀, ó lo ẹsẹ̀, kò sí nǹkan tọkùnrin lè lò. Ṣé engine lè gbé ẹ dé àárín yẹn tó lè fún ẹ ní advantage yẹn? Ṣé òun lè wá fi compare? Okay, you need somebody to speak out for you as ọkọ. Ṣé engine lè speak out for you? Like báwo ló ṣe fẹ́ mọ̀ compare ọkùnrin? Àní kẹ́ ẹ lọ wọ́kọ lóko gidi. Ọkùnrin lè compare millions, trillions times over, a máa compare fún engine, lè compare. Most of ẹ bèrè lọ́wọ́ wọn tí wọ́n lo engine, tí wọ́n bá lò tán wọ́n máa wà frustrated, wọ́n máa wà very very frustrated. Àwọn míì ni wọ́n máa ń sunkún. Then apart from that, pé advantages ara ọkùnrin ò lè rí lára engine. Òun ni pé tó bá lò jù, tó bá lo àwọn kinní yẹn jù, ó máa pa idọ̀ ẹ, tó bá lò jù ó máa pa idọ̀. Ó wà pé kó fi stimulate ẹni fún ìbálòpọ̀. Tó bá wá ti di pé òun lo kinní jù lemọ́, ó máa pa idọ̀ ẹ, òun là ń pè ní clit atrophy. Ó máa pa, ò ní ní feelings mọ́. Ìyẹn lásán is a bigger frustration. Nígbà tí wọ́n tó ní feelings tó wà ní feelings mọ́, like you are 30 years, feelings ẹ ti kú, ó dẹ̀ ráwọn obìnrin 70 wọ́n ṣe ní feelings nítorí pé wọn ò tí ì ṣe engine wọ̀nyí lò. Then apart from that, pé nǹkan tó jẹ́ pé wàá mọ̀ fọ́, wàá tún mọ̀ tọ́jú ẹ̀, and ìwọ tó bá wà careful, ó mọ̀rú material tí wọ́n fi gbé jáde, kó mọ̀ lọ máa cause ẹ ní nǹkan tó ní fẹ́ lọ́jọ́ iwájú. Àmọ́rú nǹkan tó fi gbé jáde, àmọ́rú silicon tí wọ́n papọ̀ mọ́ra wọn tó jẹ́ pé wọ́n fi gbé jáde, you understand? Èmi ò sọ wípé bóyá ó lè cause àrùn jẹjẹrẹ o, so yẹmi ò sọ bẹ́ẹ̀ o, but àmọ́ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. So ìwọ tó ò lè compare, ìwọ tó bá ti fẹ́ kí frustration pa ẹ́, tó jẹ́ pé o ti gbọ́dọ̀ advice wèrè wọ̀nyí, tó torí ẹ̀ tó bullshit ọkọ ẹ̀ tó ń ṣe rádaràda, ọkọ ẹ̀ wà ní yàrá kan, ó wá continue bẹ̀rẹ̀ sí ní lo engine níbòmíì, like seriously wàá wà frustrated, part of your head nígbà mi kò ní ṣiṣẹ́ mọ́, ò ní ronú bí àwọn èèyàn mọ́ nígbà tó bá ti wà frustrated. Depression, stress, anxiety ó máa lékún ni, hypertension máa ṣe é. So ó better kẹ́ wá ọkùnrin gidi tó fẹ́ràn yín, tí wọ́n náà fẹ́ràn rẹ̀. Tí ọkọ bá kọ̀yàn, ọkọ náà nìyàn fẹ́, you understand? Bóyá ìkan ṣóyè, bóyá ẹ kọra yín ni due to one thing or to the other, ìwọ o ti kọ́ ẹ̀kọ́ to the next level. Tó bá máa mú irú mistake tó ṣe lálàkọ́kọ́ yẹn, ò ní ṣe lẹ́lẹ́kejì. There's nothing compare sí ọkùnrin. Yí kí n sọ fún ìwọ obìnrin tó try pé ó fẹ́ dúró lásán pé èmi ò ní lọ́kọ mọ́, society gan cheat ẹ.
kọ́lọ́run wá ṣe ènìyàn tó ní change lọ́wọ́ ó wá fẹ́ máa ṣe àwọn iṣẹ́ kan ní surrounding you bí ipò tẹ̀ jóbìnrin nìkan wọ́n mọ̀ gbà ẹ̀ wọ́n mọ̀ gbà ẹ̀ wọ́n mọ̀ gbẹ I'm telling you the fact wọ́n máa gbẹ wọ́n máa gbà obìnrin gidi gan ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn single mom wọ́n máa ń gbà wọn sí àwọn òṣìṣẹ́ wọn ni àbáwọn tí wọ́n gbéṣẹ́ fún unlike pé kí ọkùnrin bá wà ní vicinity wọn tí wọ́n mọ̀ pé ẹni yìí under ọkùnrin ló wà ẹ̀rù ó mọ̀ bà wọ́n pé ọkùnrin lélẹ̀ man to man so a lè compare ní alẹ́ rẹ bẹ́ẹ̀ ẹ má compare ẹ farabalẹ̀ pẹ̀lú ọkọ yín ẹ farabalẹ̀ ẹ gbádùn gbogbo kìíní ẹ ṣí gbogbo kàkà ẹ la ẹ do ẹ enjoy ẹ do you understand yes lọ́kọláya even during Ramadan wọ́n sì máa ń gbádùn ara wọn lálẹ́ fún èèyàn tó bá ní energy o fún èèyàn tó bá ní energy ìwọ tó ní energy tó yẹ pé o jẹun dáadáa ní sọ̀húr ó wá sí ẹnu ní swẹ́swẹ́ ó sí ẹnu swẹ́swẹ́ tó yẹ ó wá sọ pé obìnrin yẹn lógún tó bò mọ́lẹ̀ oúnjẹ jíjẹ despite the fact a sọ pé kẹ́ ẹ wọ́ọ̀ṣì kan tó ẹ̀ ń jẹ oúnjẹ jíjẹ ó wà lára okun tí ọkùnrin ń lò láti fi bá ìyàwó rẹ̀ sùn láti máa fi dóyàwó ẹ̀ o do you understand ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ní alẹ́ rẹ bẹ́ẹ̀ tì ní ẹ̀yìn tèmi bye for now.